ẹ tún jẹ́ akíra wa kú dédé àkókò yìí arílùmọ́ bí owó ọ̀rọ̀ ló tún dé tí ó tún máa sọ lówó ẹ̀ ní màsọ́màsọ. ìwé táǹkà lọ́wọ́ òun náà ni Atótó Arére láti ọwọ́ bàbá wa Ọládẹ̀jọ Òkèdìjí kọ́lọ́ngọdẹ rẹ̀ fi yan rí orí kẹfà láti tẹ̀ síwájú àkọlé tí mẹ́mbẹ̀ òdìẹ̀wù dòdòdòdò. Àlàbá jókòó lábẹ́ igi àgbáàrín ayé ń lọ ọmọ lára ọkàn rẹ̀ ò sí ń bẹ̀ ọ̀rọ̀ ara rẹ̀ ti sú pátápátá porongodo irú kẹ̀kẹ́ tó yí o mọ́lẹ̀ kítọ́kítọ́ níwájú báǹkì nílà rẹ̀ kò sí pa òyányán tàbí kí mọ́tò kan ó tún mú kẹ̀kẹ́ yìí gùn kí gbogbo rẹ̀ wá yí pọ̀ mọ́ra wọn bẹ̀ káwọn panápaná máa wá yanjú rẹ̀ kóun ó sì ti kú fínfín dípò èyí tó ń dákú lọ rangbọ̀ndàn tó ń tún wá jí sínú ìṣẹ́ àtìyà ńgbà tó ń sì dákú lọ gbádàrí bẹ́ẹ̀ kí ni ṣe tó ń ọ̀gbà bẹ̀rí kọjá lọ sọ́run tóun tó ń bọ̀ wá jìyà ayé kí ni ṣe táwọn nọ́ọ̀sì àti dókítà òkúkú gùn ní abẹ́rẹ́ tí yóò pa òun tàbí kó tilẹ̀ ṣèṣì lọ́wọ́ wọn. àṣẹ lóòótọ́ ni pé ẹni tí ń wá kú kì í rí kú ẹni kú ń wá kiri ni kú ń lé kiri ó tún wojú títì níwájú rẹ̀ mọ́tò ń lọ lọ́tún wọ́n ń lọ lọ́sì àbí kò ń wọ́n sáré síwájú kò ń kókó sẹ́nu ọkọ̀ kí mọ́tò ọ̀pá òun bí adìẹ ni àbí kò ń juwọ́ sí mọ́tò gan kó gbé òun lọ sí Iléṣà bóyá bóun bá dé Iléṣà òun lè tún ẹrù òun dì lọ́hùn ṣùgbọ́n ibo la kó arápá rí sá lọ fún wárápá o ńbo lo ní gẹ̀gẹ́ lè pẹ̀ mọ́ sí fún gẹ̀gẹ́ ọrùn rẹ̀ ńbo ni iná rí lọ tí èéfín ò ní tẹ̀lé yéèrè ẹ parí ẹ̀rín pa Àlàbá ńgbà tọ́gbọ́ tí oníyèrè ń polówó yéèrè ní tòótọ́ ni ibi ń jájẹ níkàn ṣùgbọ́n oníyèrè ò ní gbowó ni àti pé díẹ̀ ní ti bì lóòótọ́ wọn á lébi kì í wọnú kọ̀rọ̀ mìíràn tún wọ̀ ọ́ ṣùgbọ́n ọ̀rìn ẹ̀dùn ọkàn Àlàbá bó ti jókòó lábẹ́ àgbáàrín yìí kọjá ọ̀rọ̀ nípa oúnjẹ ọ̀rọ̀ ńlá ló ń kẹ̀rìrì lọ́kàn rẹ̀ ọ̀nà ibo lèèyàn lè bọ́ ọ̀nà yẹ̀wù já òrùngbẹ́ngbẹ́ náà agbọ́ tó òrùngbẹ́ o èèyàn lè mu mí ń tomi ṣùgbọ́n kò sí mò kúrò nítòsí bẹ́ẹ̀ ni ò sí abọ́ ìbomi mu owó ilé tí ga àgbáàrín yìí hù síwájú rẹ̀ ó rí èèyàn nínú ilé lọ́hùn-ún ó dìde lọ bá ẹ káàsán ní o ìwọ ta ni o ẹjọ́ mo wá tọrọ omi mu ni o bàbá àgbà kan jáde ó bomi fún un mu Àlàbá mumi ìnira rẹ̀ sì dínkù díẹ̀ ṣé oúnjẹ àárọ̀ tí wọ́n fún un ní ọsibítù ń bẹ nínú rẹ̀ bí ó tiẹ̀ jẹ́ pé kò ju ẹ̀kọ́ pípò lògbólògbó kan báyìí lọ tí òkun ahá pẹ̀lú àkàrà tínrín mẹ́rin tó ń mú mi lé náà ní ti oúnjẹ ẹnu wo lòun ó tiẹ̀ rí fi oúnjẹ kankan bọ̀ báyìí òun a sì yánu pọn gàlà òun a kò kèlè bọ́ yéèrè ẹ parí obìnrin oníyéèrè yìí fi mílí ọjà rí ọ̀wá ríbò mìíràn kiri yéèrè lọ ní gbogbo Ilé Ifẹ̀ àfi lọ́nà ọsibítù lọ́jọ́ tí wọ́n dá Àlàbá lẹ̀ lẹ́yìn ìjàmbá tó yẹ kó pa tí ò pa ó sì rí ìgbà mìíràn kiri yéèrè rẹ àfìgbà tí ebi ń pa Àlàbá tí Àlàbá ò sì lówó tí yóò fi kó yéèrè jẹ lọ́wọ́ sọ́ra rẹ o obìnrin yìí o nítorí àìbámọ̀ Àlàbá ń ronú ni kò sọ̀rọ̀ kí ènìyàn gbọ́ yéèrè ẹ parí obìnrin oníyéèrè yìí ń kiri lọ sọ́nà Sábó ọ̀nà rẹ̀ ń jìn sí Àlàbá díẹ̀díẹ̀ ilé ìwòsàn ló tiẹ̀ ti ń bọ̀ ni àbímọ̀ rẹ̀ Sábó ní ń lọ ni àbí yọ́ tàtà kò sí gbòòrò bí èèyàn ní kọ́bọ̀ méjì péré lápò ebi olúwa rẹ̀ ìbá kó yéèrè díẹ̀ kọ́ mọ yan sẹ́nu lọ́kọ̀ọ̀kan yéèrè díẹ̀ ẹ̀pà díẹ̀ kọ́ mọ ìgbà tó dìde ńlẹ̀ lábẹ́ igi àgbáàrín lẹ́yìn tó ń ti tọrọ omi mu tán kò sì yẹ kó nílé ó tún máa wo lórí ìjókòó lábẹ́ igi ńbẹ kóun ó sì yára gbéra ńlẹ̀ lókù bí ọ̀bá sí nǹkan mìíràn nídìí rẹ̀ ń bá dúró jù bẹ́ẹ̀ lọ oníbàárà ń bólé bọ́nu ó kúrò lábẹ́ igi àgbáàrín ìsepó kúkú ní ó kúkú mọ ọ̀nà ibì kan pàtó tí òun lọ ṣùgbọ́n ẹsẹ̀ rẹ̀ ń darí rẹ̀ sọ́nà Sábó ó ń lọ ìrònú mọ́ sùnsùn yéèrè ẹ parí oníyéèrè òkúkú mọ̀ pé Àlàbá ń gbọ́ obìnrin yìí ò tilẹ̀ ní jẹ́ kí èèyàn ó sinmi ni bó dẹ́yìn yéèrè ẹ parí bó tún dáhùn yéèrè ẹ parí kò síbi tí kiri dé ni àbó tí í jẹ́ àbí Àlàbá ni wọ́n sì ní ó kiri fún ni ọ̀tàjú kan ó sì rí i pé obìnrin yìí ti pàtẹ yéèrè rẹ̀ sí ìdíje ọdún kan báyìí ó ti jókòó ó sì ti ń ta yéèrè rẹ̀ níbẹ̀ àbí tẹ̀kan kọ́ nìyí àbí òmíràn ni ó dàgbẹ́ ẹni pé eléyìí ti dá ìsọ̀ síbẹ̀ tẹ́lẹ̀ nítorí pé àwọn tí ń kẹ́pà lọ́dọ̀ rẹ̀ pọ̀ ju ti ẹni tí ń kọjá lọ lásán tọ̀sọ̀ láti tẹ̀pà fáwọn èèyàn nítòsí ibẹ̀ kì í sì ṣe ẹnìkan ṣoṣo péré tó pè é lórí ìkiri ni ó sọ láti tajà fún àwọn alárò kan ń bọ̀ lọ́nà ọ̀dọ̀ Àlàbá
bàrà ni wọ́n yà sọ́dọ̀ ìyá ẹlẹ́pà èé sí òun fàwúrẹ́ tajà ní àbòsí lóògùn awérò. Àlàbá náà yà sọ́dọ̀ ẹlẹ́pà yìí ògógó ní nǹkan mìíràn tí ń lọ sí ibikíbi bẹ́ẹ̀ sì ni ojú kì í gbowó kó tó wòran fún ni. ẹ bá mi kó ní kọ́bọ̀ kẹrùn yérí àti ẹ̀pà kọ́bọ̀ méjì kọ́bọ̀ méjì ń tèmi o ẹ̀pà nìkan wọ́n ń ṣe wọ̀dùwọ̀dù lọ́dọ̀ ẹlẹ́pà. Àlàbá kó sáàrin wọn ó ń gbìyànjú àti rántí ọ̀nà tí Sámínù gbà tó fi kẹ́pà láì sanwó tí ó sì gba séńjì lọ́wọ́ ìyá ẹlẹ́pà ní òkè sódà. Èèyàn gbọ́rọ̀ kì í kú lẹ́ẹ̀mejì ẹni bá mi ta kó tèmi náà ni. Ǹjẹ́ ìyá ẹlẹ́pà yóò ṣe kó ní gàn-án ó jáfáfá jọjọ kánmọ́kánmọ́ ló sì ń dá oníkálukú lóhùn síbẹ̀síbẹ̀ ẹnu nìfà wà bóyá ajẹ́sẹ̀ èbò lábo ǹjẹ́ ànádùn mi oró lẹ́nu ẹ bá ń kó tèmi náà ṣe àbí ilé ló lọ fẹ́ oní kọ́bọ̀ méjì. Kíákíá ẹlẹ́pà ti wọn ìwọ̀n agolo pẹrẹbẹ méjì orun ọ̀fẹ́ ó di gbìnrín rẹ̀ ọ̀nà sí Àlàbá owó dà ń bí mo ti fún ọ lówó èló ló fún mi ńgbà wo ló fún mi lówó èmi ti fún ọ lówó. Àlàbá ti gba ìgbìnrín ẹ̀pà sọ́wọ́ ó ti ń so ẹ̀pà sẹ́nu lọ́kọ̀ọ̀kan pẹ̀lú ògbójú ṣùgbọ́n ìbẹ̀rù ń bẹ nísàlẹ̀ ẹkùn rẹ̀. ọmọ yìí bá ń mówó mi o àní mo fẹ́ gba séńjì ni séńjì owó mi tó kù ó lè yẹ ẹlẹ́pà ti dìde ńlẹ̀ gáú nídìí ẹ̀pà ó ti fún jàmánú ọ̀nà wọ́gán Àlàbá lẹ́wù ó bù ú so ẹ̀wù Àlàbá sì ń ya hẹ̀wúhẹ̀wú lọ́wọ́ rẹ̀. ìwọ náà fún lówó rẹ̀ àbí abára àwọn jàgùdà ni àbí wọ́n ti ṣe nù wọ́n pọ̀ nílẹ̀ yìí báyìí o àwọn ọmọkọ́mọ gbogbo ọ̀pálápá wèrè ibi tí Àlàbá gbọ́mọ ní ọ̀rọ̀ ẹnu nìyí àfi òjò àbàrá tó bẹ̀rẹ̀ sí rọ̀lẹ́ lórí tí kálukú yanbi tó bá fẹ́ kí bẹ̀m̀bí ó ti dún lára rẹ̀. Ìgbà tí ìbámu wọ́n pa bí ejò ẹ̀jẹ̀ wọ́n lù ú bí bàrà ẹ̀pà bí ńlá kí ló tó ń jẹ́ pà. Èyí tí Àlàbá dì mọ́wọ́ ti fọ́n kálẹ̀ ó ti yí pọ̀ mọ́ erùpẹ̀ jẹ́ ìlú tèmi náà lára rí ọjà rí òótọ́ mọ̀ ni wọ́n á sì ní ńgbà tí gbogbo ayé ń lù ú kí ni ìwọ náà ń wò tó fi lu tiẹ̀ ń bẹ̀. Bó bá rí bẹ́ẹ̀ èmi náà fọwọ́ bá o nítorí àbúrà ìlera ọmọ ń kú lọ ìgbà náà ń kọ́ ẹni àmọ̀rí ìbáàkú ìgbà tí òkú kí ló wúlò fún bó bá fi kú lọ kú á sì di ẹrù ìyá ẹlẹ́pà ẹni tó bímọ ọ̀ràn nípọn. Ẹlẹ́pà náà tètè fura pé bí arọ́ bá mú oògùn yàgbẹ́ wàhálà ló ń wá fún àwọn ará ilé rẹ̀ bí wọ́n bá pa á kalẹ̀ tán báyìí gbogbo wọn ni ó sá lọ o bí èèyàn fà wọ́n ò nírù. Fúnra ìyá ẹlẹ́pà ló wá bẹ̀rẹ̀ sí bẹ̀rù ẹ dákun ẹ fẹ́ lẹ́ o kọ́ mọ́ lọ láì sanwó àmóbùn Ọlọ́run ọba mi yọ lápò rẹ̀ ẹ̀yin náà tẹ̀ǹgbolè láàyè inú mọ́dà lóhùn tí báwọn olè ni wọ́n yọ̀dẹ̀ tí wọn ò lè máa gbé gbogbo àtẹ lọ lórí alátẹ wo ẹlẹ́pà gbé ìgbẹ́ àpà rẹ síwájú lọ́hùn o kó kúrò níwájú ilé mi o mi ò lè jẹ́rìí. Ẹja tuntun ti wọnú omi bí wọ́n ti ń sọ̀rọ̀ yìí làwọn tó ń lo Àlàbá tó ń lò ó lọ ọmọ sì ń kó lọ o nítorí ìkúnlẹ̀ abiyamọ ojú Àlàbá ti yíbò ńgbé tó ti ń ké tẹ́lẹ̀ tó ti ń han ènìyàn létí kò wàhálà kóró tó bẹ́ẹ̀ mọ́. Àwọn tó ń lù bẹ̀rẹ̀ sí sá lọ lọ́kọ̀ọ̀kan ní tòótọ́ inú Àlàbá ò dùn pé wọ́n ń sá lọ ó wù ú kí wọ́n lu òun pa kó ń kúrò nínú ìṣẹ́ àtìyà kó ń kọrí sọ́nà ọ̀run kó ń ọmọ ẹ̀ lọ sinmi irọ́ o àfi bẹ́ẹ̀ bá lù mí pa lónìí o ó tiraka fọ́ọ̀n ní òun náà kọ́ ló ń sọ̀rọ̀ ó pa ìrora mọ́ra ó dìde ńlẹ̀ ọlọ́mọ ìyá ẹlẹ́pà bàbá kan báyìí tó ti dúró lọ́ọ̀kan tó ti ń wòran wọn wá súnmọ́ wọn ṣé àìsí alàgàtà lèèyàn méjì fi ń jà lájàkú tí ẹ ti jẹ́ ìwọ ìyá ẹlẹ́pà ẹ mọ̀ ṣe ń wo bàbá Òdìẹ wò Ọlọ́run ò ní jẹ́ kẹ́ ẹ rí wàhálà o Ọlọ́run ò ní jẹ́ kẹ́ ẹ rálá kó wá bá o jẹ́jẹ́ mi mò ń kiri ẹ̀pà mi nìkan ní jàgùdà yìí kẹ́pà kọ́bọ̀ méjì tí ò fún mi lówó mọ́ sanwó fún ọ o lè bẹ́ẹ̀ mi ló lè ní o bí wọ́n ni máa lọ mo bùn ọ́ owó kò ń tiẹ̀ ń wájú ìṣọ̀ gbọ́dọ̀ ṣèyàn méjì wọ irọ́ o àbí bó bá lù mí pa lónìí tiẹ̀ ti jẹ́ ìwọ ọmọ nítorí agbẹjọ́ ẹnìkan dájọ́ àgbà òṣèkà ní iṣẹ́ rí mo kẹ́pà kọ́bọ̀ méjì lọ́wọ́ ìyá yìí mo sì fún lówó tẹ́lẹ̀ o kọ́bọ̀ mẹ́wàá lápapọ̀ mo sì wà ní kó fún mi séńjì kò sì tún fẹ́ fún mi mọ́ ìwọ fún èmi lówó só lè fojú rẹ méjèèjì búra kọ́bọ̀ mẹ́wàá lápapọ̀. Ẹlẹ́pà rẹ́rìn Ọlọ́run ti dájọ́ yìí dáadáa ẹ dákun bàbá Òdìẹ wò Ọlọ́run adọ́mọ yín sí ẹ ní ṣòwò àdánù ẹ bá mi yẹnu gbá mi wò kẹ́ ẹ sì wo gbogbo ara mi bẹ́ẹ̀ bá rí kọ́bọ̀ mẹ́wàá lápapọ̀ kankan lọ́wọ́ mi bí mo ti dúró yìí
bẹ́ẹ̀ bá fi rí ọ̀kánkán a jẹ́ pé mo purọ́ mọ́ ọmọ ọlọ́mọ yìí ni o. Ojú Àlàbá kéré ó dá lójú pé ìyá ẹlẹ́pà mẹ́jọ rẹ̀ láre ló ṣe ń sọ̀rọ̀ tó ń yàn ká báyìí. Bí oògùn ẹni bá dáni lójú dandan ní àfi lórí. Bàbá Òdìẹ wù èyí tí mo sọ̀kalẹ̀ tí mo pàtẹ́ níyìn lónìí kò tí ì ju kéèyàn fi lè rìn láti yìn di oríta kan lọ. Òdì ọlọ́mọ láti lọ látàárọ̀ o tó fi jẹ́ kí mo ẹsẹ̀ wá pàtẹ́ níwòyí ni. Àwọn oníbàárà mi tó ti ń dúró dè mí ti pẹ́ àwọn ló sì kọ́kọ́ kẹ́pà lọ́wọ́ mi lónìí. Àwọn náà ní kí n rin burúkú ibà lọ́dọ̀ mi o. Sẹ́ńjì gbogbo wọn fi kẹ́pà kò sẹ́ni tó fún mi ń kọ́bọ̀ 10 lápapọ̀. Èmi náà ò sì mú ọ̀kánkán wá sí yín tẹ́lẹ̀. Bẹ́ẹ̀ bá fi rí kọ́bọ̀ 10 lápapọ̀ lọ́wọ́ mi a jẹ́ kí mo jí ni tàbí kó sì jẹ́ owó ọmọ yìí ní tòótọ́. Ẹ má dá lóhùn ọjà rí bàbá. Báyìí ni kọ́bọ̀ 10 ọ̀hún àtàárọ̀ ni mo ti ń dì mọ́wọ́ kiri. Mo sì wà kẹ́pà oníkọ́bọ̀ 2 ń bẹ̀ n kò sì wá fún mi lówó sẹ́ńjì tèmi. Bàbá wo Àlàbá títí ọ̀rẹ́rìn omi rí ọ̀dà ọmọ ìlú lọ́wọ́ àkù sọ́wọ́ rẹ̀ báyìí. Owó ti tán lọ́wọ́ tèmi kò burú. ń bọ̀ yẹ ẹlẹ́pà àgbà nígbà fi sosùn kó o fi kínra fọwọ́nú. ike lo kọ́bọ̀ 2 àlọ́ ń táwọn àbọ̀mọ̀sí níta náà rẹ o. alábàáhùn lọ́lọ́ jísù àná rẹ̀ wà nínú oko lànà rẹ̀ sì ká a mọ́bẹ̀. àná ò ṣe mọ́ní kò ṣe méjì okùn ìtàkùn lọ́wọ́ tó fi di alábàáhùn mọ́kùkùté nínú oko. Gbogbo èrò àlọ́ gbogbo èrò àbọ̀ ẹ̀sìn ni wọ́n fi alábàáhùn ṣe bí wọ́n ti ń lọ lọ́nà ọjà láàárọ̀. èyí ọjọ́ náà ò láàlà àmọ́ nígbà tí ó dìrọ̀lẹ́ tí wọ́n ń darí ti ọjà bọ̀ tí wọ́n tún bá alábàáhùn lórí okùn lára kùkùté nínú oko àná rẹ̀. àná mọ̀ ni wọ́n bẹ̀rẹ̀ sí ní dálẹ́bi o. bébè èèyàn kì í bá ṣèkà kí ènìyàn so ènìyàn mọ́lẹ̀ látàárọ̀ láì ṣẹran láì jẹ láì mu ọ̀tọ̀ọ̀tọ̀ àná rẹ̀ náà nìyí o. bí wọ́n mà sì ti tún ń wí nírọ̀lẹ́ nìyẹn o. nítorí náà ìyá ẹlẹ́pà ọlọ́run ó fòfò rẹ̀ mí kàákùn sàrà owó a máa bọ́ sọnù lọ́wọ́ ẹni àlọ́ ń táwọn o àbọ̀ ń tàná rẹ̀. ìyá ẹlẹ́pà fọwọ́ wọ́nú ní tòótọ́ ó ní ẹ mọ̀ ṣe o bàbá Òdìẹ wù ọlọ́run atúntìrín náà ṣe o. Òdìẹ wù wá kọjú sí Àlàbá ó ní ìwọ ọmọ ọlọ́run ní jẹ́rìí àfihàn pínrán ẹni tó mú bá sí ẹran nínú àwo tó mú rẹnu tó di yín mọ́ tó gé apá kan sínú ẹnu lọ́hùn-ún tó fi ìyókù lé èkejì rẹ̀ tí wọ́n jọ ń jẹun lọ́wọ́ bí tẹnu lọ́pọ̀ jù ní o bí tọwọ́ ni o ọlọ́run lọ́mọ bí rọ́lọ́ ń pa nípa owó tí o ní o fún obìnrin yìí bóòótọ́ sì ni àlè sọ. O lè jẹ́ pé ní tòótọ́ ni ọkàn rẹ fẹ́ fún ìyá ẹlẹ́pà lówó tó o sì ṣe bí o ti fún ṣùgbọ́n tí o tí ì fún gbówó ọ̀hún tilẹ̀ wà lọ́wọ́ rẹ tẹ́lẹ̀. Bí wọ́n ti yí ọmọ inú eruku yìí bóyá ni ò ti ní bọ́lẹ̀ ṣùgbọ́n ká kò rí àgbélé bí ìyá ẹlẹ́pà ti wé mọ̀ lọ́ntì ọmọ ọlọ́run ní fi bí pa ọ́ ṣùgbọ́n ìwọ náà ò tún ní sẹ́ǹjì kankan tó o lè bèrè mọ́ lọ́wọ́ ẹlẹ́pà o. ọ̀nà wo ló rọrùn jù láti kú? èèyàn lè gbìyànjú kó forí sọlẹ̀ akásí ẹni ó bá fúnra rẹ̀ forí rẹ̀ sọlẹ̀ kì í kú àtàrí rẹ̀ kàn lè yọ kókó kó wú gbàǹdùgbàǹdù tàbí kí ọrùn rẹ̀ ó yín tàbí kí ọrùn ọmọ dùn kó sì máa ró. béèyàn lòun ó kó sódò ó lè mú mi yó lásán ni kí wọ́n tẹ̀mí inú rẹ̀ jáde ńgbà tí wọ́n bá yọ ọ́ jáde. ènìyàn lè ṣe ìsìnkú sẹ́nu mọ́tò ọ̀kàn nípa olúwa rẹ̀ bẹ́ẹ̀ sì ni ó ṣòro kéèyàn ó rí mọ́tò tí ń bọ̀ kólúwa rẹ̀ ó sáré síwájú rẹ̀ kọ́ tẹ́ ohun. ẹ sì tún wá wo bàbá yìí o kàkà kó jẹ́ kí wọ́n lu òǹpa lọ́dọ̀ yẹ ẹlẹ́pà àrọ́wà ló tún bẹ̀rẹ̀ sí ní pa fóun. Àlàbá ń lọ ẹsẹ̀ rẹ̀ ń wọ́lẹ̀ gẹ̀rẹ̀rẹ̀ ńlẹ̀ ẹ̀rín ńkọ́ pẹ̀lú ẹ̀fẹ̀ àwọn èèyàn fi ń ṣe ẹ̀sín lásán ni wọn ò ló mọ̀ ṣùgbọ́n èébú fúnra rẹ̀ a máa dunni ju ọrẹ́ lọ́ngbà mìíràn kò sí lè fèsì fún wọn ọ̀rọ̀ òlùlẹ́nu yóò le. Àlàbá ò tètè fura pé bóun ti ń lọ yìí bàbá tó bá wọn dá sí ìjà ń tẹ̀lé òun lẹ́yìn. Àlàbá ò wẹ̀yìn nítorí ojú ń tì í ó dàbí kó tètè kúrò ládùúgbò náà ìyá máa jẹ́ olè o. Àlàbá fẹ́ẹ́ di oríta ọ̀nà Ìlàrẹ́ kó tó fura pé bàbá ẹ̀ kan tẹ̀lé òun lẹ́yìn. Bàbá yìí ló pè é wípé ọmọ yìí orí rẹ̀ fẹ́ ọ lónìí wọn ìbá lú ọ̀pá ń bẹ̀ lẹ́ẹ̀kan ìwọ fẹ́ ṣe pàtá ọmọ pàtá sí ọmọjà ogbómi ìjàkadì kaná bí wọn bá débẹ̀ lẹ́ẹ̀kan ni ọba mọ̀tì lónìí. Àlàbá ọmọ bó ti yẹ kó ń dáhùn ọmọ ta ni ọ́ àlejò ní mílẹ̀ yìí ọ̀dọ̀ ta ló ń gbé ní yunifásitì mo ti ń sọmọ ọ̀dọ̀ kí ló wá ṣe nígboro wọ́n rán mi ń sẹ́ni kò sí wá ń jalè kò kúkú lésì èló ni wọ́n ń san fún ọ lóṣù náírà 8 péré bóyá oúnjẹ ráúráú kan lásán wọ́n sì ń fún ọjẹ lọ́hùn bẹ́ẹ̀ yẹn o wọ́n ń fìyà jẹ mí gan ni pẹ̀lú ibi tí wọ́n fi ń pa mí irú iṣẹ́ wo ni wọ́n ń fi ọ́ ṣe kò
kò síṣẹ́ tí n kì í ṣe tán. Màá lọ sọ́jà lọ ra nǹkan wá, màá lọ sókogi, màá lọ ṣẹ́gi, màá rẹrù ọrùn mi á sì wọ̀ pẹ̀rẹ̀. Àkújẹ ẹni ni mò ń tẹ́ sùn lálẹ́, aṣọ ìbora tí mo fi ń sùn lálẹ́. Ajá gbọ́n rí bí wọ́n bá ní kó fi bora. Mo ti ń bá wọn dáná oúnjẹ ni mò ń bá wọn fọ̀tí ọmọ. Mo roko màá roko ojúde, màá pọ́n mi màá gbálẹ̀. Nítorí Ọlọ́run, ẹni tí mo sì ní kí n tún máa lọ gbé lọ́dọ̀ rẹ̀, wọ́n ní kì í tilẹ̀ fún èèyàn lóúnjẹ ni n ò bá lè kúrò lọ́dọ̀ ọ̀gá mi àkọ́kọ́ o. Ta ló fi ọ́ sọ́dọ̀ olúwa rẹ̀ rí? Àlàbá ṣàlàyé bí gbogbo ọ̀rọ̀ ti jẹ́ láti bẹ̀rẹ̀. Ó sì fẹ́ kúrò níbẹ̀. Níbo mo tún rí lọ? N ò kúkú mọ ẹnikẹ́ni sílẹ̀ yìí. Ká sọ pé o fẹ́ kúrò níbẹ̀. O sì rí ọ̀dọ̀ ẹlòmíràn tó lè máa gbé. Bí ìgbà wo ló wù ọ́ pé o fẹ́ kúrò níbẹ̀ rí? Ọ̀dọ̀ ta ni wọ́n máa gbé ọ̀hún rí bọ́ ọ bá fẹ́? O lè máa wá gbé lọ́dọ̀ tèmi. Kí n máa ṣètọ́jú rẹ dáadáa. Kí n máa bọ́ ọ yó. Kí n máa rán ọ níṣẹ́ kiri. Àmọ́ inú mi ò dùn sí rúwà tó wù lẹ́ẹ̀kan pẹ̀lú ìyọ oníyéré yẹn o. Ọkàn jẹ́ pé mo mọ̀ pa ẹ̀ nítọ́jú tó ní yọ ọ lẹ́nu. Bó bá wà lọ́dọ̀ tèmi, n ó fi ọ́ sọ́dọ̀ ọ̀gá kan tí yóò máa kọ́ ọ ní sí ọwọ́ tó lè máa dá sí bó bá dàgbà. Yàtọ̀ sí pé kó gbogbo ọjọ́ ayé rẹ̀ máa ṣe ọmọ ọ̀dọ̀ káàkiri, kó o máa rí nǹkan jẹun fúnra rẹ̀ lọ́jọ́ ọ̀la, kó o dá wà ní ìkáwọ́ ara rẹ̀ lọ́dà ńgbà tó bá dàgbà. Báyìí lòdì ẹ̀wú ṣe mú Àlàbá lọ sí ilé rẹ̀ ní Mọ́kọ́lá nítòsí Sábó. Láì tí ì fèsì, Àlàbá ń tẹ̀lé lọ. Àwọn méjèèjì ló ti mọ̀ wípé ọ̀rọ̀ ti parí ara rẹ̀ láàrin wọn. Ilé ọ̀hún nìyí. Bó bá sì rọ lójú, ìwọ sáà béèrè òdì ẹ̀wù. Bọ́sọ̀wọ́ ọmọ àná ló ti béèrè lọ́wọ́ rẹ̀. Yóò fi hàn ọ́ ni. Ìyín ni ló sì mọ kó ẹrù rẹ bọ̀ níjọ́ tó bá ń bọ̀ lọ́dọ̀ mi. Bí n ò bá sí nílé ńgbà tó bá dé, kò kọ́kọ́rọ́ lẹ̀kùn wájú ilé ní. Kò sílẹ̀kùn wọlé, oúnjẹ ń bẹ ńlé tẹ́rùn. Bíbí bá ń pọ̀, má wulẹ̀ dúró dè mí kó o tó jẹun. Nílẹ̀ bá sì wàásù kí n tó padà dé sílẹ̀kùn tọwọ́ yàrá ẹ̀yìn lọ́hùn. Kó o gbé ẹni kan, kó o tẹ, kó o sùn tilẹ̀kùn mọ́ra o. Mo bá dé ńkọ́kàn lẹ̀kùn. Bí àlá ló ṣàlàbá. Àbí gbogbo wàhálà òun ó wà lè fi báyìí tán bí? Ó dágbére pé ọjọ́ kejì gan-an ló ń kó bọ̀ lọ́dọ̀ òdì ẹ̀wù. Òdì ẹ̀wù fún un lówó pé kó fi ra nǹkan jẹ lọ́sàn-án. Ọ̀nà ibi tó dà mọ́ o. Wọ́n mọ retí rẹ lọ́la ọmọ ń bọ̀sà. Ó dọ̀bálẹ̀. Ó kí òdì ẹ̀wù, ó sì pẹ̀yìn dà. Òdì ẹ̀wù ń wo akọyin sí Àlàbá lọ. Ó ń ro èrò oríṣiríṣi. Ọmọdé la sáà fi sóògùn ògbójú. A ò sì lè sọ pé ó dijọ́ tá a bá bímọ ká tó sọmọ níkòó. Ajá tó bá lẹ́ni lẹ́yìn yóò pọ̀ bọ̀. Ànìkànró a máa jàgbà níyà. Tààrà ni Àlàbá kọrí sí búkà olóúnjẹ tó sì dá ìbà rẹpẹtẹ kò wá rẹran sí iṣá o. Nítorí pé kí ikùn ọkọ́kọ́ kún náà ló ṣe pàtàkì. Àti pé kò mọ ibi tí ọ̀rọ̀ bàbá tuntun yìí lè jálẹ̀ sí. Owó yìí ò gbọdọ̀ yá tètè tán lọ́wọ́ òun. Ó jẹ́ bàásán kó wọ́n mọ́ bá tètè tán lọ́wọ́ rẹ̀. Ìrọ̀lẹ́ ọjọ́ kejì ló tó yọ sí júsílé òdì ẹ̀wù nílé rẹ̀ ní Mọ́kọ́lá. Ilé ilẹ̀ nílé yìí wọ́n rẹ́ ògiri rẹ̀ ní símẹ́ǹtì, ṣùgbọ́n wọn ò fi ọ̀dà kún. Títì pinpin ni Àlàbá bá ilẹ̀kùn wájú ilé náà ńgbà tó débẹ̀. Àlàbá kanlẹ̀kùn. Ẹ kú rọ̀lẹ́ o. Ẹ kú rọ̀lẹ́ níbí o. Ẹnìkan kò dá lóhùn. Ó wo ibi tí òdì ẹ̀wù ti fi hàn pé kọ́kọ́rọ́ yóò wà. Ó sì bá kọ́kọ́rọ́ níbẹ̀ nítòótọ́. Ó mú kọ́kọ́rọ́, ó fi sílẹ̀kùn, ó sì wọlé. Ó rí pé pálọ̀ méjì àti yàrá méjì ńlọ yọjú sí ọ̀dẹ̀ tí ó ń já sí. Ó rí pé pálọ̀ ọwọ́ ọ̀tún ṣí sílẹ̀. Ó sì wọ pálọ̀ yìí lọ. Àga mẹ́rin onígi ló wà nínú pálọ̀ náà pẹ̀lú tábìlì onígi kan. Àtùpà oníkarosí kan wà lórí ìṣó lára ògiri. Rédíò alásomọ́lẹ̀ kan sì ń sọ̀rọ̀ jẹ́jẹ́ ní pálọ̀ náà. Díngí ìwojú fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ kan ńlọ kọjú sí rédíò. Bẹ́ẹ̀ ni wọ́n sì tún so kàlẹ́ndà oríṣiríṣi àti álímánáàkì méjì ńláńlá mẹ́ẹ̀gbẹ́ kan ní pálọ̀ náà. Ó fẹ́rẹ̀ má sí ibì kan tó ṣófo lára ògiri pálọ̀ náà. Jẹ̀gbẹ̀nẹ̀ ni ògiri ilé náà kún fún ìṣílé lọ́ṣọ̀ọ́. Bàbá yìí mọ̀ láyàn o. Ó tajú kan, ó sì rí yàrá kejì. Yàrá tí ó so mọ́ pálọ̀, ó ṣílẹ̀kùn, ó sì wọ inú yàrá yìí lọ. Ibùsùn onírin kan ń bẹ níbẹ̀. Orí fẹ̀ǹfẹ̀fẹ̀ǹfẹ̀ tìmùtìmù olówú kan wà lórí rẹ̀. Wọ́n daṣọ àǹkárá bò ó. Àlàbá wo abẹ́ ibùsùn yìí, ó sì rí ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ níbẹ̀. Iṣu, èrè, ìsáàsùn ọbẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nínú igbá, nínú àpótí kéékèèké, nínú abọ́ ọlọ́mọrí àti nínú ọpọ́n pẹrẹsẹ. Ṣùgbọ́n kò rí èèyàn kankan. Ó mú ẹ̀kọ́ méjì làǹtìlanti nínú agbọ̀n róbótó kan báyìí tí wọ́n kó ẹ̀kọ́ sínú.
ó bu ọbẹ̀ ẹ̀fọ́ ó sì mú ẹran kan nínú ìsáàsùn ẹran ó jẹun ó yó ó mumi ó padà sí pálọ̀ ó tòògbé Òdìẹ wọ̀ padà dé o. ńgbà tí dídúró su ó lọ gbé ẹní kan ọ̀tẹ̀ ó tilẹ̀kùn láti sùn ó sì fi kọ́kọ́rọ́ sẹ́nu ilẹ̀kùn nínú ilé ó yí ayíborí sí i ó sì tún sún irin gbọọrọ ara ilẹ̀kùn sí i tí ó fi tì pínpín ó yẹ gbogbo fèrèsé wò ó sì rí gbé ọ̀kan kan ò sílẹ̀ nínú wọn ó padà sórí ẹni ó dùbúlẹ̀ kò mọ̀ bóyá kó wọn máa dúpẹ́ lọ́wọ́ orí òun ni o tàbí bóyá ọ̀ràn mìíràn wà lẹ́yìn ọ̀rọ̀ yìí ó sọ sí i lẹ́nu ó sì tún buyọ sí i kò mọ ìtumọ̀ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sí yìí ṣùgbọ́n ó mọ̀ wípé ó sàn báyìí náà pé òun tilẹ̀ rí ẹnìkan tí yóò máa bọ́ òun àti ibìkan tó ń gán máa sùn sí kíákíá lòrùn gbé lọ sórun ònílé kò tilẹ̀ mìíràn wò lóru títí rẹ̀ fi mọ́ aago wọn jẹun àwọn aládùúrà ló jí láàárọ̀ ọjọ́ kejì ẹ gbọ́ ohùn alóore ẹ ronú pìwàdà nítorí ìjọba Ọlọ́run kù sí dẹ̀dẹ̀ ẹ pa iṣẹ́ èṣù tì kí ẹ sì yí padà sí Ọlọ́run ẹ kọ̀ èṣù sílẹ̀ ọjọ́ ìdájọ́ ọjọ́ ẹ̀rù ìwọ oṣó ìwọ àjẹ́ bí ohùn aládùúrà yìí ti ń súnmọ́ iwájú lọ́hùn-ún tó fẹ́ mọ̀mọ́ dé ọ̀dọ̀ Àlàbá lórí ẹ̀rín tààrà mọ́ ló tó ń gbọ́ tí àwọn onímọ̀lẹ́ bẹ̀rẹ̀ sí pèrun àsùnbà Allahu akbaru Allahu akbaru la ilaha illallah la ilaha illallah àkùkọ ẹ̀lẹ́pòsí ó nílẹ̀ sì tún ti yá mọ́ lónìí kíákíá sí Àlàbá yàtọ̀ gédégédé ilẹ̀ iyèméjì lọ́mọ ilẹ̀ òróró ọkàn bí aládùúrà ti bẹ̀rẹ̀ sí láago ló ti jí wàràwàrà ẹ̀rù bà á pé bóyá Òdìẹ ti kanlẹ̀kùn lóru òun ti sùn lọ òun ò jí ọ lọ sí gbé ilẹ̀kùn ó sì bá a pé bóun ti tì í síbẹ̀ lálẹ́ àná náà ló wà síbẹ̀ ẹnikẹ́ni ò fọwọ́ kàn á jẹ́ wípé Òdìẹ padà wálé wá sùn lóru kí wàá lọ yẹ kóun ó ṣe o ajímọ̀bọ́jú ojú àná ló fi ń wòran ṣùgbọ́n kéèyàn wẹ̀ gidi lọ́sàn-án àkọ́kọ́ sá èèyàn ní láti pọnmi omi mímu omi wíwẹ̀ ilẹ̀ gbígbá ara rẹ̀ náà ni ọbẹ̀ gbígbé kaná àwo fífọ̀ ó dìde ọ̀ka ni ó sì bẹ̀rẹ̀ sí mú gbogbo iṣẹ́ wọ̀nyí ṣe lọ́kọ̀ọ̀kan ó ṣí ilẹ̀kùn ó ṣí gbogbo fèrèsé ó wá gbé ẹní kúrò ní pálọ̀ tí ó sùn sí ó gbé padà lọ sí yàrá àyà rẹ̀ já kọjá àlà nítorí pé ọba ẹnìkan lórí ibùsùn ta ni eléyìí ń bo lọ́gbà wọlé ìgbà wo ló wọlé báwo ló ṣe wọlé ńgbà tó jẹ́ pé òun ti gbogbo ilẹ̀kùn kò sáà tilẹ̀ sí níbẹ̀ ńgbà tó ń fi gbé ẹní tó ń fi sùn lálẹ́ àná wọlé sínú yàrá lẹ́ẹ̀kan ńgbà wo ló wá wọlé ẹ̀rù bà á kò lè wọlé ó ra pa ilẹ̀kùn yàrá dé ó sì padà sí pálọ̀ ó ti bẹ̀ bọ́ sí ẹnu ọ̀nà ìta ó ṣílẹ̀kùn tálẹ̀ nítorí pé ọ̀rọ̀ lè di pé ènìyàn sáré kúrò nínú ilé abàmì yìí ó tún ìgbálẹ̀ rẹ̀ hé lákọ ó bẹ̀rẹ̀ sí gbálẹ̀ ìta gbangba ó gbálẹ̀ tán ó tún bọ́ sínú pálọ̀ ǹjẹ́ bí nǹkan bá ń lé ènìyàn kò yẹ kéèyàn mọ nǹkan náà ti ń le gan ẹni tó sùn sí yàrá yìí ti jẹ́ ọkùnrin ò gbọ́dọ̀ sójò nítorí náà ó lọ sẹ́nu ọ̀nà ó sì fi tìbẹ̀rù kanlẹ̀kùn kókókó lẹ́nu ọ̀nà òun ni wọ́n ṣàfi lélé lọ́wọ́ ẹnikẹ́ni ò dá lóhùn ó dúró títí ó ti rí kò gbọ́ kí ẹni tó sùn sínú yàrá ó tilẹ̀ yíra po ó ra sílẹ̀kùn yàrá náà pẹ́ kóun ó lè wọlé kóun ó sì jí onítọ̀hún bóyá òun ó tilẹ̀ lè béèrè lọ́wọ́ rẹ̀ pé ńbo ni bàbá Òdìẹ wà nbí tóun bá ti ń gbé léèrè dandan sáà ni kóun ó rí ojú rẹ̀ ó wọlé sínú yàrá kò bá ẹnìkankan lórí ibùsùn ó sáré jáde bí olè tó tí onílé fu ó sì bẹ̀rẹ̀ sí gbọ̀n sìsìsì bí iyanrìn orí ikú ló sọ irú ilé ìwé lè yí o kójú ọmọ sì rí bí ẹsẹ̀ lóògùn rẹ̀ àfi kóun ọbẹ̀ ẹsẹ̀ sọ̀rọ̀ wéréwéré o kóun ọ ságìnà sírú ilé báyìí kóun ọfà etí òun méjèèjì kóun ọmọ sálọ láìwẹ̀yìn irú ilé yìí ìṣèbí tó yẹ ọmọlúàbí láti máa gbé bí wọn ló ń gbẹnu léyìí ni o bí ọ̀rọ̀ sì ni kò sáàyè ọmọ ènìyàn ó bọ́ síta ó pàlẹ̀kùn ọ̀nà tadé ó fi kọ́kọ́rọ́ tì í ó fi kọ́kọ́rọ́ ha ibi tó ti rí nírọ̀lẹ́ àná ó pẹ̀yìn dà kó tilẹ̀ bójú ẹ̀yìn bó ti ń lọ òjijì lọ́gbọ́ ìbò lọ́dà ó fò sókè pẹ̀lú ìbàrúbójó ẹ̀mí rẹ̀ fẹ́rẹ̀ bọ́ kò rí ẹnikẹ́ni nítòsí ẹsẹ̀ rẹ̀ wúwo ńlẹ̀ ó dàbí ìgbà tí wọ́n kí ẹsẹ̀ rẹ̀ mọ́ inú ẹrọ̀fọ̀ kò lè gbé ẹsẹ̀ kankan mọ́ gba ilé ẹsẹ̀ wá rí ẹni tó béèrè ọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀ orí pèpele kan lẹ́gbẹ̀ẹ́ ilé
ni olúwa rẹ̀ jókòó sí. Ó lọ sọmọ́dì òun rorin Òdìẹ wu ni bàbá olóore òun àná àtijẹ́ta ńbo ní lọ ńbo lọ ń lọ n ò mọ̀ pé ti dé padà mọ́ bọ̀. Àṣẹ ni ìbéèrè kọ́ rárá. Àlàbá ń padà sọ́nà ẹnu ọ̀nà ọkàn rẹ̀ ń lù kìkì gbogbo ara rẹ̀ ń gbọ̀n wọlé mọ́ bọ̀. Òdìẹ wo ń dìde ó ti wọnú ilé lọ. Ó ń ṣe Àlàbá bẹ́ẹ̀ kọ́ mọ́ sá lọ ṣùgbọ́n ó tún dàbí ẹni pé òǹfà kan ń fà á. Ìjáyà ò tí ì fi lọ́kàn balẹ̀ kò jẹ́ kí ó fi ẹ̀dọ̀ lérè òróòro. Ẹ̀kọ̀ọ̀kan lọ́mọ rí mi nínú ilé o ṣùgbọ́n ìwọlé máa wọlé kó o sì mọ́ jáde bó bá ti wù ọ́ ọgbọ́n mi dáadáa mọ́ gbọ́ lọ́ọ́ bá ń wá nǹkan tí ń jẹ. Bí mọ̀nà wà ní Àlàbá lọ ru àmàlà fún Òdìẹ wò tí Òdìẹ wò sì jẹun yó. Ẹ̀yìn náà ni Àlàbá náà jẹun tó náà sì tún yó. Kí ló porúkọ rẹ lánàá rí? Àlàbá ní sa mo fẹ́ kó o tètè bẹ̀rẹ̀ iṣẹ́ kan ní kíkọ́. Irú iṣẹ́ wo ló wù ọ́ tó o fẹ́ láti kọ́? Bí iṣẹ́ mẹkáníìkì ló wù mí jù kí n mọ tún mọ́tò ṣe. Ìdáhùn yìí lè ti wà lọ́kàn rẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n jẹ́ ń gbọ́ràn lásán ló fi ṣe. Ó fẹ́ kí Òdìẹ wù sàjẹ́ kó òun ó sinmi. A kì í rí ibi lẹ́yìn ihò ọ̀kárí. ọ̀dọ̀ ọ̀rẹ́ mi Adékúnlé ni wọ́n fi ọ́ sí ní gáràjì ọ̀nà Ìbàdàn níbi tó ti ń ṣiṣẹ́ mẹkáníìkì. Gbogbo ọmọọṣẹ́ rẹ̀ ló sì ti fẹ́rẹ̀ fúrì tán. Ó ń wá ọmọọṣẹ́ tuntun. Èròǹgbà ọkàn Àlàbí láti fọgbọ́n yàgò fún Òdìẹ wù kì í ṣe èyí tọ́mọ́gbọ́n dání rárá. Lọ́nà kínní oúnjẹ àárọ̀ tọ̀sán talẹ́ ti dúró ná lọ́dọ̀ bàbá yìí. Lọ́nà kejì sìgìdì ń ṣeré ẹ̀tẹ́. Ó ní kí wọ́n gbé ń lọ sójò bóun bá kúrò lọ́dọ̀ Òdìẹ wù ọ̀dọ̀ ta ló ń fẹ́ lọ mọ́ gbé. Lọ́nà kẹta irú bàbá tó ń jáde tó ń wọlé bí ẹni tí ń pidán yìí ọ̀nà wo lèèyàn fi lè sá kúrò lọ́dọ̀ rẹ̀ kọ́ mọ́ fi mọ̀. Àyè àti sá lọ wá dà. Kó tó gbé ọ̀sẹ̀ méjì Àlàbá ti di ọmọ sí Adékúnlé ní gáràjì ọ̀nà Ìbàdàn. Ara rẹ̀ tètè yá mọ́ iṣẹ́ yìí dáradára tó bẹ́ẹ̀ tí ó fi jẹ́ pé kò pẹ́ rárá tí ó fi ń da iṣẹ́ pẹ́pẹ́pẹ́ sí lára ọkọ̀ tí ó sì ń fi iṣẹ́ hàn àwọn ọmọọṣẹ́ tó ń dé lẹ́yìn rẹ̀. Bó ti ń kọ́ṣẹ́ yìí ó tún fojú sí ìwé kíkà díẹ̀díẹ̀ kó lè sọ Gẹ̀ẹ́sì níwọ̀nba kí ó sì lè kọ̀wé sílẹ̀ ní èdè Gẹ̀ẹ́sì. Ó sì yí fún nǹkan bí ọdún mẹ́ta gbáko. Aláìlera ènìyàn gbáà ní ọ̀gá rẹ̀ Adékúnlé yìí ṣe. Ó ní ẹ̀fọ́rí ọ̀la òtútù ló ń ṣe é bí kí ó sì fi odidi ọjọ́ mẹ́rin lọ sí ilé ìwòsàn. Àìsàn ikọ́ ẹ̀gbẹ gan ló ń fa àárẹ̀ wọ̀nyí sí i lára. Ojoojúmọ́ sì ní ń gbẹ díẹ̀díẹ̀ sí i. Àwọn kan tilẹ̀ sọ pé ikọ́ jẹ̀dọ̀jẹ̀dọ̀ ló ń bá a jà. Àkàsí ikọ́ yìí tàbí àárẹ̀ gbogbo tí ń súyọ nítorí rẹ̀ kò dí iṣẹ́ tí Adékúnlé ń kó àwọn ọmọọṣẹ́ rẹ̀ lọ́wọ́ o. Nítorí àwọn tó ti fọ́ yege gan ló ń fi iṣẹ́ hàn àwọn ọmọlẹ́yìn wọn. Bí Àlàbá bá ń lọ nílé láàárọ̀ Òdìẹ wá fún lówó oúnjẹ. Àlàbá wà lọ́dọ̀ ọ̀gá rẹ̀ ní gáréèjì ọ̀nà Ìbàdàn títí wọn ò fi sí wọṣẹ́ ńrọ̀lẹ́ á sì tún padà sílé lọ́dọ̀ Òdìẹ wù. Bó bá wá padà délé àdánù oúnjẹ alẹ́ àfọwọ́pa iṣẹ́ mìíràn gbogbo tó bá yẹ ní ṣíṣe á jẹun á sì sùn. Kì í wulẹ̀ wádìí pé níbo ni Òdìẹ wù wà. Ó lè wà ńlé ó sì lè mọ̀ sí ńlé. Kò yí ètò ohun tí Àlàbá yóò sì padà. Iṣẹ́ rẹ̀ ojoojúmọ́ ti láàtò ó ti lẹ́sẹ̀. Ó wá pọ̀ títí àrírò ẹ̀ rí. Òdìẹ wù lè wà nílé lẹ́ẹ̀kọ̀ọ̀kan tàbí lẹ́ẹ̀mejì láàrin ọ̀sẹ̀. Ńgbà tí Àlàbá bá padà dé gbogbo ìgbà yòókù Àlàbá pẹ̀lú Ọlọ́run rẹ̀ nìkan ni wọ́n wà nínú ilé. Bí Òdìẹ wù bá ń lọ àtìlẹ̀kùn àfi kọ́kọ́rọ́ síbi tí Àlàbá ó ti rí. Àlàbá ò sì ní fojú kàn án títí ilé ọjọ́ kejì yóò fi mọ́. Òru ni ó máa ń padà dé sílé bí ẹbọra bí ọ̀rọ̀. Ọjọ́ yòówù tó bá wà nílé sá kìkì ọtí mímu ni bí ẹni tí ń sọdún bí àlókùnrin àti máa mu jù mọ́bí tí mu bí àná lọ́wọ́ ni yóò máa mu ọtí líle mọ́ fèrèfè ní gbogbo rẹ̀ ọmọ sí lọ́nà ọ̀fun rẹ̀. Ọ̀mú gidigidi ní Òdìẹ wù ó fẹ́ lè mu ìtọ̀. Òun nìkan ní sì dámú ọtí rẹ̀ o kì í lálejò. Àfidàgbà ìdàgbà táwọn kan bá ń wá kí wọ́n sì wọlé kí wọ́n sọ̀rọ̀ wúyẹ́wúyẹ́ ni kí wọ́n sì tún jáde lọ tàbí kó náà ó bá wọn jáde lọ. Kì í ṣẹlẹ̀ rárá kí wọ́n jókòó tì í tàbí kí wọ́n máa bá a ṣe fàájì. Ọjọ́ mìíràn wà tí Àlàbá ò ní fojú kan Òdìẹ wù pàápàá. Ọjọ́ mìíràn ẹ̀wẹ̀ bó bá wọlé kù lẹ́nu rẹ̀ ó máa rùn fún ọtí ṣùgbọ́n kò ní tìtorí rẹ̀ sọ ìsọkúsọ. Bẹ́ẹ̀ ni ó sì ní máa kí ẹsẹ̀ bọ́ ẹsẹ̀ rìn. Àlàbá rò ọ̀rọ̀ yìí títí kò rí rò. Ọ̀rọ̀ Òdìẹ wù só sí i lẹ́nu ó sì buyọ̀ sí i bí kì í bá ṣe ti Òdìẹ wù. Ọ̀dọ̀ oníyéré láyé òun ìbá ti tán pátápátá tàbí kó sì bàjẹ́ tayọ àfẹnusọ. Òdìẹ wù ló gba òun sílẹ̀ tó sì gba òun sílé. Òun jẹun déédéé ó ti fi ọ̀nà iṣẹ́ kíkọ́ hàn òun. A lè sọ pé eléyìí ọ̀dára bí o
gangan tọwọ́ abìyín ajájá yẹn ń kọ́ irú ẹ̀dá wo ló di ẹ̀wù ewé lèèyàn ní wo tí ń wọlé tí ń jáde láì sílẹ̀kùn tí kì í lálejò tí kì í fojoojúmọ́ sùn sínú ilé tá a mọ̀ bí tó ń lọ bí bá ń lọ sóde ṣùgbọ́n nígbà tí òfin tirẹ̀ ní òun lára èwo ni tòun láti mọ̀ jàǹpátá ta la gbá létí ta la ráńro gbogbo ìyókù tilẹ̀ dùn èwo ni kéèyàn máa jẹ́ òdì ẹ̀wù orúkọ àmútọ̀run wá ni àbí àbísọ ìnagijẹ ni tàbí àdàpè oríkì ni tàbí orúkọ ìdílé orúkọ àpárá lásán ni bí àbí orílẹ̀ lòdì ẹ̀wù àpọ́nlé lorúkọ yìí ni àbí àbùkù orúkọ gidi ni àbí bòńbójú bẹ́ẹ̀ sì ni ìlúmọ̀ọ́ká ní òdì ẹ̀wù oníyéré lásán dá a mọ̀ ọmọ orúkọ bọ̀ǹtàsí aládùúgbò báyìí ńlá parí orí kẹfà orí keje láti tẹ̀ síwájú láìpẹ́ jọjọ àkọlé tí mẹ́mbẹ̀ àkìrìkọ́sẹ́ rèrèrè mímí àkìrìkọ́sẹ́ ẹ má gbàgbé láti subscribe sí channel yìí Ẹwà Èdè Yorùbá TV Ẹwà Èdè Yorùbá TV pẹ̀lú àwọn channel àkàndá tó tún kù bíi àkàndá ọ̀rọ̀ Awíkonko live àkàndá ọ̀rọ̀ Awíkonko live bẹ́ẹ̀ bá wá ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ bá mi sọ ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp nìkan +234 904 851 9362 +234 904 851 9362. Èdè àti àṣà Yorùbá ò ní parun bẹ́ẹ̀ ni ò ní wọmi ní ọ̀dọ̀ tèmi ẹ̀yin ńkọ́ àjò àṣe o.